tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ dẹ̀ káalẹ́ níbi tí wọ́n bá ti náfàá láti mọ ètò yìí. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá lorúkọ tèmi jẹ́. Àdẹ̀kù ojúmọ́ o. Ọ̀rọ̀ mi ò máa ní pọ̀ ní àárọ̀ kí tó máa bọ́rọ̀ mi lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ti ń ra àgbo lọ́wọ́ mi. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kágbo yẹn ṣe inú ara yín ló máa ṣe. Lágbára Ọlọ́run, àìsàn náà ó dẹ̀ máa dágbére fún yín. Omi ara, ẹ̀jẹ̀ ara yín á gba ìwòsàn. Fún ẹ̀yin tí ẹ fẹ́ ra àgbo, ẹ lọ sí Kembi Show kẹ́ ẹ lọ wo àwọn ilé ìta ti polówó síbẹ̀. Nǹkan tí a polówó ilé tó bá ń ṣe níbẹ̀, ẹ pè mí, ẹ ṣàlàyé fún mi. Nǹkan tá a polówó síbẹ̀ gan, ẹ pè mí. Nǹkan báyìí báyìí ló ń ṣe mí o. Ẹni tí Kẹ́mi ò ṣe báyìí báyìí, ọ̀ Kẹ́mi ò ṣe báyìí báyìí, ṣé o ní àgbo báyìí báyìí o? A ṣàlàyé fún yín. Egbò ó ń ṣe ìwòsàn fún ara àwọn èèyàn láàmú. Nǹkan tó bá ti lo oògùn fún lògùn tí ò lọ, try kó wá lo ewé àti egbò. Ìwọ tẹ́sẹ̀ ń dùn ni o, ìwọ tó ń ya ẹ̀jẹ̀ ni o, oríṣiríṣi àìsàn ló kún ara àwọn èèyàn. Ẹ má jẹ́ ká máa kó ṣọ́ọ̀kì jẹ gbogbo ìgbà. Ẹ lo tìbílẹ̀ náà kẹ́ wá mọ̀ pé nǹkan t'Ọlọ́run ṣe fún wa nílẹ̀ adúláwọ̀ kì í ṣe kékeré. Bákan náà, ẹ lọ sí Kembi Show kẹ́ ẹ lọ wo àwọn fídíò tá a post síbẹ̀. KEMBEE Kembi Show. Ẹ lọ síbẹ̀. Ẹ bá dẹ̀ fẹ́ pè mí 00221111530. Nọ́mbà mi nìyẹn. Ilẹ̀ dẹ̀ ṣì wà ní Eruku ní ọ̀nà Badagry. Oko Afọ́lẹ̀ ti máa bọ́lẹ̀ tẹ́ máa ti gbọ́kadà 200 wọ àdúgbò ìlú yẹn. Ilẹ̀ wa bẹ̀ látòrí 200,000, a dẹ̀ lórí 300,000. Àwọn èèyàn dẹ̀ ti ń ra lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn ti ń ra. So ẹ̀yin náà ẹ wá mú ti yín. Kò sẹ́ni tó máa gbalẹ̀ lọ́wọ́ yín bẹ̀ yẹn láyéláyé, mo fọwọ́ sọ̀yà fún yín. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èyí lórí nǹkan tá a ti ń bá bọ̀ náà ni èyí tèmi. Lórí ọ̀rọ̀ Nàìjíríà àti ọ̀rọ̀ Yorùbá nation, òun ni mo fẹ́ sọ ní àárọ̀ yìí. Màá kọ́ fi fídíò kan wọ̀nyí kí tó máa bọ́rọ̀ mi lọ. Màá kọ́ fi fídíò kan wọ̀nyí. Ẹ máa bá mi ká mi. Àkọ́kọ́. School children for ransom. Police said they were in hot pursuit alongside military personnel. The attack on the Bethel Baptist High School. About 150 students were missing on Monday after armed men raided a boarding school in Nigeria's Kaduna state. The latest in a wave of mass kidnappings targeting school children for ransom. Police said they were in hot pursuit alongside military personnel. Ẹ̀yin tèmi, fídíò ẹ ṣáà ti rí nǹkan tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà wa yìí náà ní gbogbo nǹkan báyìí ti rí. Wọ́n lọ sí school yẹn torí pé àwọn Christian ló pọ̀ jù sí school yẹn. Baptist secondary school ni wọ́n porúkọ school yẹn. Ẹ mọ̀ àwọn ní Kaduna àyè gba àwọn Christian ló dàbí pé wọ́n tẹ ìlú Kaduna yẹn dó. Kò yé yín. So àwọn school tán ní síbẹ̀, àwọn Christian school yẹn ló pọ̀ jù níbẹ̀. Lára ẹ̀ ní school yìí, ẹ bá wò iye obìnrin tó ń ké yẹn, ẹ rí i pé ó jọ Ìgbò ọ́ Yorùbá. Bó ṣe lọ ni wọ́n dẹ̀ lọ kó ọmọ 100. Ọmọ bíi 100 náà lọ kó ní on the 5 náà kó àwọn ọmọ yẹn. Wọ́n kó wọn tí ì rí wọn báyìí. Nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní ojúgbà ẹni kiri kan bá pojúgbà ẹkú bá pojúgbà ẹni, òwe ló ń pa fún ni. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí bá a ṣe lè ṣe é, kò sí ọgbọ́n tá a lè dá, kò sí babaláwo tó lè bá wa ṣe. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn Kaduna Kano yìí ó sì ń bẹ̀ nílẹ̀ Yorùbá. Mo fún yín lọ́dún kan. Ẹ mọ̀ pé kákí lóbì lẹ́dà. Ṣé wọ́n ń ṣe ní gbogbo ìlú ẹnu yín dùn? Ẹ bẹ̀rẹ̀ sí ní bú Sunday Igboho. Àwọn tó bá ní àròjinlẹ̀ tó mòye tí ń ṣàgbọ́ olórí burúkú, tí ń ṣàgbà dìde ni, kí ń ṣàgbà tẹ́pọ̀ máa ṣorí burúkú kẹ́yìn ayé ẹ̀. A mọ̀ pé ìjà tí Sunday Igboho jà, ìjà gbogbo wa ni. Ọmọ ẹ̀gọ́ ò síbẹ̀ tó kò sọ ọmọ ẹ̀ kankan tó wà Nàìjíríà. Ẹ wò wọ́n ti lọ́jọ́ Monday èèyàn tún lọ kó àwọn èèyàn. Ní news kan tí mo tún gbọ́ láàárọ̀ yìí, wọ́n lọ sí Borno, wọ́n lọ ṣe àwọn èèyàn léṣe rẹpẹtẹ níbẹ̀ yẹn. Tẹ́pẹ́ mọ́tò ò lè lọ, àwọn èèyàn wá fọ́ sórí títì. Ṣé ìgbé ayé tẹ́ fẹ́ ká máa gbé lọ nìí? Ẹ̀yin èèyàn, ṣé ìgbé ayé tẹ́ fẹ́ ká máa gbé lọ nílẹ̀ Yorùbá? Nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó ń wọlé bọ̀ ni, ó ń bọ̀. Ṣèbí wọ́n sì ń pa àwọn èèyàn wa lóko. Àwọn Fúlàní sì ń jólé. Àwọn Fúlàní wọn jẹ́ káwọn àgbẹ̀ lọ sóko. Àwọn Fúlàní ṣe gbogbo nǹkan fún wa.
ṣùgbọ́n kò tí ì dùn wá torí pé wọn ò tí ì máa wọlé wá kọ́ ọmọ 200 ní skul, ọmọ 100, ọmọ 300 ní skul wa nílẹ̀ Yorùbá. Òun ló tí ì jẹ́ ká mọ ibi tá ń lọ. Kí ló dé táwọn èèyàn burú báyìí? Kí ló dé táwọn èèyàn lé àánú ẹ̀dájú lọ́pọ̀lọpọ̀? Ọ̀dájú èèyàn ní nílẹ̀ Yorùbá. Ọ̀dájú èèyàn ní yìí. Ẹni gbogbo ẹ̀yin tẹ́ ń dá Sunday Igboho lẹ́bi tẹ́ ń fi rẹ́rìn-ín, ẹ máa ṣẹ̀ sí kẹ́yìn ayé yín ni. Kì í ṣe pé ẹ máa ṣe ẹ̀sìn kúrò lóde ayé mi. Kí ló dé táwọn èèyàn burú? Ọmọkùnrin yìí kò jẹ̀bi ìjọba, kò jẹ̀bi èèyàn kankan, gbogbo èdè wa ń jáde. Ìmọ̀ àwọn ẹ̀yin onítìátà tó yẹ pé jẹ epo ẹjọ́ iyọ̀ ẹ̀, gbogbo yín jáde wá kéyìn rọ̀ ẹ wá bẹ̀ sí ní ibu. Ó tẹ̀ ní nǹkan tó pè mí pé olórí burúkú kan àti òro tó gbẹ tẹsẹ̀tẹsẹ̀ èèyàn mi níbi téèyàn ti gbẹ bí mo ṣe sanra yìí. Ẹ rí i pé bẹ́ẹ̀ ni mi ṣe rí nìyẹn, mo sanra ẹnu mi náà bí mo ṣe rí Ọlọ́run dá mi. Eléyìí orí ẹ̀ gbóǹkọ́ bó orí ẹyin awó ẹnu wá fẹ̀ débí. Àwọn eléyìí jẹ́ kẹ́ ẹ rí wọn lára àwọn olórí burúkú ní tẹ́tẹ̀tẹ́ pé lady yìí mo ṣì rí pẹ̀lú Sunday Igboho ní nǹkan bíi 3 years ago ní patí kan ní Ìbàdàn tó yẹ pé ló wà lẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho. Tó yẹ pé ṣé nígbà tó ń bá Sunday Igboho rìn yẹn tó ń tẹ̀lé bàbá yẹn kiri ṣé kò rí àǹfààní lára ẹ̀ nígbà tó ń tẹ̀lé kiri tán jọ ń jókòó sí patí ní gbogbo àwọn onítìátà gan pọ̀ lady nìkan ló ń tẹ̀lé. Mi ì tí ì rí fídíò èèyàn kan ló pè mí ló bú Sunday Igboho kó ta Sunday Igboho. Ẹni bí ní ẹ òun ló jẹ́ kó máa ṣẹ̀sín orí bó ṣe ṣẹ̀sín nínú àwọn ọmọ ní tíátà ní torí pé ó ń ṣẹ̀sín ẹ̀sìn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mi ní dárúkọ tó lórí burúkú ni wọ́n bá dárúkọ yín ní ìsinmi wọn pé ẹlẹ́fọlọ́pàá mú ẹlẹ́fọlọ́pàá gbé ó dùn àmì ìrètò fọlọ́pàá mú nínú àtà ń sọ̀rọ̀ tó ìwà ń bẹ̀ gbogbo ọjọ́ náà ń kúrò ń bẹ̀. Olórí burúkú ni ẹ ayé ẹ̀dẹ̀ ti bàjẹ́. Olórí burúkú ni ẹ mi ní dárúkọ ẹ ṣùgbọ́n mọ rẹ ẹlẹ́sẹ̀ gbígbẹ bí ẹsẹ̀ àti òro wọ́n ló ń ta sí Sunday Igboho ń bú Sunday Igboho. Ta ni ẹ? Olówó orí burúkú òde rí ṣe náà níbi ó ṣe náwó tó ò tí ì náwó ìyàwó Bímbọ́ gẹ́ẹ̀ tó ń ta kírìmù yìí Bímbọ́ Fọláyan hòtẹ́ẹ̀lì lọ́mọ yẹn tún ń kọ́ lọ́wọ́lọ́wọ́ sílé tó mẹ́tí kọ́ ti ju 3 lọ. Ọjọ́ olórí pé kí Bímbọ́ jáde kó wá máa ṣe yánkanyànkan aláìlójútì ọmọ tí ìrìn ò ní lárírí tí ìrìn ò ṣoríire rí ó jẹ̀jẹ̀ wá rówó ló wá sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà. Wàá wá sí online wàá máa sọ̀rọ̀ sáwọn èèyàn wàá máa ju ohun ọ̀rọ̀ ó rẹ̀ lóhùn lẹ́nu òmọ̀rọ̀ sọ. Gbà bí mo ṣe sọ fún ẹ ò lóhùn lẹ́nu òmọ̀rọ̀ sọ. Ìwọ táyé ẹ ti bàjẹ́ títí ẹ ti wó kí ta ló tẹ gbẹ́nu ajá yín bọ mí gan ta ló gbẹ́nu yín sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ta ló gbẹ́nu yín sí. Tó gbogbo ètò Ọlọ́run tí wàá fún èṣù tí wàá fún yín láyè ní ìsìnkẹ́ wàá máa fẹ́ ní bọ̀lọ̀bọ̀lọ̀ ẹlẹ́nu fífẹ̀ dídá wàrà. Ọjọ́ tó lóun ṣe patí kan tí ò tí ì wẹ̀ ọjọ́ ìní mo rárí ṣagẹ́ ẹ̀ ó búrẹ́wà o gbogbo ẹ̀ tẹ́ ń wo yìí bó ṣe wà yẹn bí mo ṣe wò lédè á ti pé 50 ó tẹ̀ ń pèrè ẹ̀ ní ọmọ 40 something ni arúgbó ni o tẹ́ bá lọ́jọ́ tí ò tí ì wẹ̀ tí pàṣẹ lọ bá lọ́tẹ̀ẹ̀lì ọjọ́ ìní mo rárí ṣa lédè ugly mo ní èé ṣèyàn lélẹ́ àbẹ́ranko gbogbo orí ẹ̀ gbójú tẹ́ ń wò yẹn tó kú kiri sí ó ti red kò fáì rárá. Olójẹ́ kó máa tirẹ̀ mọ́kùnrin kiri olójẹ́ kó máa tirẹ̀ mọ́kọlọ́kọ kiri kò nẹ́wà rárá ẹwà kúrò lọ́rọ̀ ẹ̀. Ẹni kó wá ní sí online lọ́jọ́ kan kó má tiẹ̀ make up kó wá sí online kó wá bá wa sọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ máa ti ráde ṣe ẹnu ẹ̀ yẹn ó fẹ̀ débí orí ẹ̀ gbóǹkọ́ orí ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn awó ẹni wá fẹ̀ débí irú ẹ̀ wọ́n ló ń sọ̀rọ̀ sí Sunday Igboho bí ìtì ní fídíò yẹn bọ̀tà àwọn èèyàn sọ pé ó sọ̀rọ̀ èèyàn 2 ló ti pè mí pé lady ẹ̀ náà òun náà máa ti ń bú Sunday Igboho mo ní ẹni tó yẹ ká bẹ̀rù jù láyé Yorùbá ni. Ní gbogbo àwọn onítìátà ẹnì kan tí mo rí bọ́bọ́ ẹ̀dẹ̀ ní inú ẹ̀ mọ́ Kúnlé Adégbìtẹ́ nígbà tí lady bọ̀bọ́ Dandawi tó wà ní Abẹ́òkúta yẹn Arojain tí wọ́n gbowó òun nìkan náà ló jáde ló sọ̀rọ̀ sí lẹ́yìn àwa tá a sọ̀rọ̀ àti òun ó tán àwọn tó kù máa dákẹ́ ni ẹ wo eléyìí náà ní ìsìn ká má tẹ̀lé nǹkan tó máa sọ̀rọ̀ pé ẹkọ̀ tẹ̀ ṣàdúrà ní kẹ́ ẹ bújọba èmi náà ṣáà ń bújọba mi ń bújọba ìṣòro tó kàn mí pẹ̀lú ìjọba ìṣòro tó kàn mí pẹ̀lú àgbààgbà Yorùbá mi ò ń bú àgbàlagbà mi ìdẹ́ ń bújọba ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ tẹ́ máa sọ wípé kẹ́kẹ́ tẹ́ ò ṣàdúrà fún Ọlọ́run ṣàánú Ọlọ́run àgbà wa kẹ́ má tẹ̀ wá mẹ́nu kọ pé ká pín kẹ́tẹ̀ ṣó pé ẹ̀yin náà tiẹ̀ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ó kàn yín
ẹ wá jókòó lẹ́lẹ́lẹ́lẹ́ àríjẹ ní màdàrú alátẹnujẹ ẹ̀dẹ̀ mọ bó ṣe ń tọrọ owó ẹ̀yìn onítíátà ẹ̀ tọrọ owó kú wá sẹ́ni tó sọ̀rọ̀ sí gbogbo wa dákẹ́ nígbà tí wá dákẹ́ tí gbogbo wa dẹ̀ ń wò pé òkè o báyà ẹ̀rù ń bà yín ni a tún wá rí yàn tàbí inú obìnrin tó tún wá ló ń ju ọ̀rọ̀ fún màá yẹn ipò ń ju ọ̀rọ̀ fún mo wá fídíò ẹ̀mí ọ̀rọ̀ tí mo sọ ní ò jẹ́ kí n tí mọ ló jẹ́ kí n yá sọ níwọ̀nba tí àwa ọ̀rọ̀ tó wá sọ àwa fún létí ẹ̀ ní ò ní kí n dárúkọ ẹ̀ ṣùgbọ́n wà á ti mọ wà ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ti mọ tí mo ń bá wí olórí gbọ̀ǹkan orí ẹ̀ ò jù báyìí fẹ́ ṣùgbọ́n ẹnu ẹ̀ fẹ̀ létí àbúrẹ́wà ugly girl kò fáìn rárá àmì mo lówó owó wo lo ní kẹ̀tẹ̀ máa ní ẹ̀ lówó kẹ́ máa pariwo pé ẹ̀ lówó yìí ó máa ń bí mi nínú ni ó máa ń rin mi lára ni pé ẹ máa ń pariwo ọ̀hún tí ní sọ mo lówó olówó ni mí mo nígbà mo náwó ẹni tó bá lówó ò ní sọ pé òun lówó mi àǹtí Bọ́lá Ṣàgáì ọjọ́ ìlẹ́rí kó pariwo pé òun lówó never because owó yẹn ó pọ̀ èyí tí ẹ wípé bá ní ṣéǹjì lẹ́yìn ní èyí lẹ́ máa ń pọ́sítà ẹ máa ní ẹ̀pa ẹ̀nówó ẹ̀ wá ní ẹ̀nówó o olówó ni yín o kíní kankan nìkan o ẹ̀nówó lọ́dọ̀ tèmi o tó rẹ́ni tó bá náwó wọ́n ní kóródóòmù tí ò ní ìkànnú ló máa dúdú rúrú eléyìí tó bá ní ìkànnú tẹ bá tì báyìí kò ní dún pọ̀ kò ní dún rárá tó ẹ̀ ní owó àwọn tó ní owó náà àwọn onítíátà gan bá dárúkọ yín gan lọ́yìn 1 to 20 orúkọ ẹ̀ ò tí ì sí ń bẹ̀ owó ariwo ló ní kó máa pariwo o ti wá gbéra ẹ sọ́wọ́ ayé orí bó ṣe ń ṣe ẹ̀sìn ẹ̀dẹ̀ máa lọ bẹ́ẹ̀ torí nǹkan tíyàn bá gbìn òun ló máa ká nǹkan tó ti gbìn láwọn tó ti pẹ́ òun ló wá ń ká orí bó ṣe ń ṣẹ̀sìn ẹ̀sìn ń bọ̀ o ò nẹ́pọn lọ́wọ́ ọmọdé ò nẹ́pọn lọ́wọ́ àjẹ́ torí gbogbo nǹkan tó ṣe tí lè fi jóná ní gbogbo ayé ti rí ẹ̀sìn olóyẹ́kẹ́sìn ẹ̀ máa pọ̀ ṣùgbọ́n ó lẹ́nu bélebélé ní ọjọ́ ló tún lẹ́nu bélebélé mọ́ òórùn bí ẹrẹ̀ torí pé ó ti kọjá àyè ẹ ó ti sọ̀rọ̀ jù mo jáde ń gbẹ̀ mo ló máa ń rojọ́ jù ààrẹ ẹjọ́ náà ní eléyìí kí ló dé ìwọ ẹ̀yin kan lẹ́wà láyé ni wọ́n rẹ́pù èèyàn kan ẹgbẹ́ ṣe gbogbo ṣe kéyìn síta tí Yọ̀mí Fábíyì ẹgbẹ́ gbogbo ṣe kéyìn àtẹni tí ó yẹ kó sọ̀rọ̀ gbogbo ẹ̀ wá ń búrú lé Yọ̀mí nǹkan tí mistake tí mo rí pé Yọ̀mí ṣe lórí fíìmù yẹn ni pé ó sọ ní ọkọ Ìyábọ̀ tó kó sọ ní nǹkan míì ní láti stop ẹ̀ torí story tẹ́yìn kan kọ story àwọn èèyàn lẹ́ ń kọ story àwọn onístory lẹ́ ń kọ ikọ̀ tẹ́ bá ní tó ṣẹlẹ̀ ní family kan òun lẹ́yìn náà máa fi ṣe fíìmù nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin nínú family kan mo ti rí ọ̀rẹ́ mi kan tó ṣe fíìmù kọ́nà foríjì story èèyàn kan ló gbé tó dẹ̀ fi ṣe fíìmù yẹn dẹ̀ tà bọ́ọ̀lù ṣe máa ní ẹ fẹ́ stop ẹ̀ mistake tí Yọ̀mí ṣe bí pé ó dárúkọ Ìyábọ̀ tá pé kò dárúkọ Ìyábọ̀ mẹ́wàá yóò lè stop ẹ̀ lè stop ẹ̀ náà torí pé ó dárúkọ Ìyábọ̀ ni òun ni ẹ lè fi win ẹ̀ kò ní right láti forúkọ Ìyábọ̀ sí fíìmù yẹn bó ó lè ṣe ní fíìmù tí ò bá dárúkọ Ìyábọ̀ tó bá gbé délé ẹjọ́ á ní nǹkan tẹ ṣe fíìmù tiwọn ni ó dẹ̀ máa jàre ṣùgbọ́n orúkọ Ìyábọ̀ tó lọ fi sí yẹn gọgọgọgọ ló ń bí èmi gan nú tó gbogbo ilé ìsọrú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wá bá gbogbo ọmọ Nàìjíríà tó ń pa àwọn èèyàn wa kò kàn yín o ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń pè é sí má fi lọ̀ mí dá sí abojú lẹ́gbẹ̀ẹ́ tí àbọ̀nà ṣe máa ń sọ òun lẹ́ ń dá sí ìwà yóò dá nílẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá ń yán burúkú ṣe yọ́lẹ̀ dá àwọn burúkú á máa yọ ṣe àdàbí gbogbo ẹni tẹ́ ń bú ọmọkùnrin yìí gbogbo ẹni tó bá jẹ́ ní epo ẹ̀ tó jẹ́ ní iyọ̀ ẹ̀ nìkan lọ ní ẹlẹ́dàá ní ìṣàdálẹ̀ Yorùbá ò ní dá fún yín àfi tó yẹ pé ọmọkùnrin yìí ṣe kinní yẹn torí ta rẹ̀ tí ì ṣe pé torí àánú ṣe pé wọ́n pààyàn lọ́tún lọ́sìn ló fi jáde ló fi ń ṣe nǹkan yìí nìkan àwọn tó yẹ pé ó ṣe pé kóun lè rówó gbà ní àbí kóun rójú eré èèyàn ni nìkan gbogbo àdàbí òní da lórí gbogbo yín kí ló dé ẹ̀yin èèyàn ìhòòhò tí ì ní ṣe pé kébé ẹ̀ẹ́dẹ̀ tí máa bẹ̀rẹ̀ sí ní máa yọ ẹ máa yọ inú yẹn á máa dùn ẹ wo ọmọ Yíbò yìí ta ló jáde nínú ọmọ Yíbò yìí kan máa yọ Kánú ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe mo tẹ̀ tó wo fídíò kan tó ń sọ̀rọ̀ nípa Kóìkì náà ní Kóìkì ló sọ fáwọn èèyàn pé kó lọ ṣe rálì ẹ jẹ́ kí n sọ fún yín ẹ má di ẹrù tí ò ń ṣe ọmọkùnrin lé lórí Kóìkì ò lẹ́nu nínú Yorùbá Nation yìí agbẹnusọ lásán ni Kóìkì àwọn tó ń wà ní tó ń ṣe Yorùbá Nation yìí ẹ mọ̀ wọ́n ẹ̀dẹ̀ lè mọ̀ wọ́n àwọn ẹ ló ń sọ nǹkan tí Kóìkì máa ń sọ ló ń sọ fún ẹ má yẹ ká máa gbẹ̀ṣẹ̀ pé Kóìkì ló ní kó lọ ṣe rálì ta ni Kóìkì tó máa pàṣẹ fún ọ̀pọ̀lọpọ̀ ogúnlọ́gọ̀ èèyàn pé kó lọ ṣe rálì
nǹkan tójú ò bá tó ẹ má jẹ́ ká máa sọ ẹni ẹ sọ Koiki ni o Koiki ló jẹ́ ká pa ọmọ 14 years o àánú ṣe mí ẹni tó pélé Sunday Igboho ǹjẹ́ adéyàn ná àwọn spíkà kó tẹ̀ jáde kó bá wọn kẹ́dùn èmi ò mọ nǹkan tọmọkùnrin ṣe fún yín o à ń jù wọ́n kò ṣeé bí lẹ́jọ́ òun ni mo rí eléyìí sí ìjà ìlara kò dẹ̀ ń tọ́ bọ̀rọ̀ tó tó bá yẹ pé ìjà ìlara ni mi ò rí nǹkan tọmọkùnrin ṣe tí ò tẹ̀ yẹ kẹ́ tẹ̀ mẹ́nu bà gbogbo wọn sọ pé wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan mi ìrẹ́ni tó sọ pé kó tẹ̀ bá wọn kẹ́dùn àwọn tó ń panu ní ẹ̀yẹn owó gbogbo mọ́tò tó ń sun yẹn àti kò tiẹ̀ ṣe mí bí kò ṣe pé èèyàn tó ń pa nínú ilé èèyàn méjì àáfàá yẹn kì í ṣọmọdé àdògbò tó ń pa yẹn náà kì í ṣọmọdé ó máa níyàwó máa lọ́mọ máa níyàwó máa nẹ́bí ipò lẹ́fẹ́ káwọn ẹbí ẹ̀ wà lẹ́nu ọmọkùnrin jókòó sínú ilé ẹ̀ ní kò ṣẹ̀wọ̀n ẹ wọlé tí mo tún fẹ́ fún ọ yín sìn. ìmọ̀ Yorùbá banana republic ṣùgbọ́n ní ìlú normal kúrẹ́ republic ọlọ́gẹ̀dẹ̀ kì í ṣe ẹ̀yà ọlọ́gẹ̀dẹ̀ lórí kì í ṣe tirẹ̀ ilẹ̀ normal yes ilẹ̀ normal kúrẹ́ irú nǹkan tó ṣe yẹn kò yẹ kó wáyé kí ni òfin sọ gbogbo wa la kàwé bí ó tilẹ̀ jẹ́ pé mi ò kì í ṣe agbẹjọ́rò ṣùgbọ́n mo kàwé ìwé tí mo kà gan túmọ̀ sí pé mo gbúdọ̀ ká gbogbo ìwé torí Nàìjíríà níbí. ká bá wo arímọ̀ wípé gbogbo ètò òfin náà láti kà arímọ̀ wípé tó bá fẹ́ lọ arrest èèyàn nílé ẹ̀ number one ó gbúdọ̀ ní warrant of arrest. lẹ́nu bá fẹ́ search èèyàn nínú ilé ẹ̀ ó gbúdọ̀ ní warrant of search. ẹni tó fẹ́ wá wò nínú ilé àkọ́kọ́ yẹ ẹ̀ wò pé kí ló wà lára ẹ̀ sódà tó o ní kó ìkókúkó wọnú ilé ẹ̀ kó wá sọ pé inú ilé ẹ̀ ló ti rí. ó di méjì ìkẹta bóná ti ń lọ sí ilé èèyàn ní ọ̀gànjọ́ òru ní àkókò tí ọ̀nà gọ́ọ̀mẹ̀ tó ń wọlé kiri wọ̀nyí ta ló fẹ́ mọ̀ bóyá Sunday Igboho tó mọ̀ pé bóyá àbí àwọn gọ́ọ̀mẹ̀ ló wá ní àbí kì í ṣe àwọn gọ́ọ̀mẹ̀ ọ̀ǹtì tí àwọn DSS tó sọ̀rọ̀ pé àwọn ló wá lé sílé Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ yóò ti rò wípé ọ̀nà gọ́ọ̀mẹ̀ ni pé àwọn agbébọn tá a mọ̀. So irú àwọn ìgbésẹ̀ wọ̀nyí kò dáa tó bá jẹ́ pé wọ́n fẹ́ rí Sunday Igboho wọ́n á kọ̀wé síta pé wọ́n fẹ́ rí tó bá lè fẹ́ rí cyber àti náà wọ́n á kó síta pé wọ́n fẹ́ rí òun náà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere á lọ bá wọn tí ò bá dẹ̀ bá wọn ó nìkan òfin kọ̀ọ̀kan ìgbésẹ̀ òfin kọ̀ọ̀kan tí ìjọba tàbí táwọn elétò ààbò tó yẹ kó tẹ̀lé tí ò bó ṣe rí nìyẹn o. ṣé ẹ gbọ́ ìjọba Nàìjíríà wọ́n fẹ́ mú èèyàn wọ́n dẹ̀ lọ sílé ẹ̀ ní òru ọ̀gànjọ́ kò síbi tí wọ́n máa gbẹ́jọ́ ẹ̀ lọ tíjọba máa jàre èmi ò rí ìbòjú tó ń ṣe kí ní ẹ̀ ṣẹlẹ̀ níwájú ọlá àtìyàn mo wò pé kò lè jẹ́ ìjọba o ìbùkún lórí iṣu èèyàn kan wọ́n ènìyàn kan pé ó ní ìjọba ò lè ṣe láéláé ìjọba ò lè ṣe láéláé ìjọba wíìsẹ̀ Sunday Igboho tán máa wá lálẹ́ tán máa mú wípé àwọn agbénipa ni kì í ṣèjọba ìjọba ò mọ̀ ń pẹ̀ èmi náà tún wò pé ìjọba náà ò lè ṣe lóòótọ́ bó ní ìjọba ṣe fẹ́ mú èèyàn kan tó máa lọ wá lóru kí ló dé ní iwájú ọ̀nà tí ìbáyé pé báyìí wọ́n ṣẹ̀ wá sọ pé àwọn làwọn kó àwọn ènìyàn ni tó yá pé wọ́n kò tiẹ̀ pa wọ́n dẹ̀ lọ kàn mú èèyàn kọ́kọ́ dání wàhálà àwọn máa jẹ lọ tó kò sẹ́ni tó bá mọ̀ pé àwọn ni torí kò sẹ́ni tó ro kan ìjọba kò sẹ́ni tó ro kan DSS ìgbé àwọn ló máa ṣiṣẹ́ burúkú yẹn wọ́n wá ṣe tán síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin Yorùbá wa ẹ̀gẹ́ ká parapọ̀ ká sọ pé nǹkan tíjọba ṣe yìí ó kù díẹ̀ káàtó àwọn olórí wa ọba wa kò sẹ́ni tó wá sọ̀rọ̀ èmi ò mọ nǹkan tí Sunday Igboho ṣe fún yín máyò dẹ̀ ṣe nǹkan kan o torí pé ó ní ká kúrò lóko ẹrú náà ló fi ṣe yín so èso tẹ máa sọ ní pé kẹ wá máa jó náà láìka máa sọ pé aláàrùn mu kìnnìkan ọjọ́ òlẹ̀ fẹ́ bọ́ nínú rìkíṣí ọjọ́ òlẹ̀ fẹ́ bọ́ nínú ọ̀tẹ̀ ọjọ́ òlẹ̀ fẹ́ bọ́ ní èmi ni láìsí èmi kò síyàn bẹ́ẹ̀ àìmọye èèyàn bí èèyàn wà rẹpẹtẹ èèyàn bí Ọlọ́run ni ò sí láyé gbogbo ìwà kórapọ̀ ẹ wá yọ ẹnu sí àtẹ̀lé tí ojú máa gbà mí tì fún ẹ̀yin Yorùbá yìí o ojú máa gbà mí tì fún ẹ̀yin Yorùbá yìí o ojú máa gbà mí tì fún ẹ̀yin Yorùbá yìí o nǹkan tó jẹ́ kí Haúsá kó ilé ẹrú nìyẹn ẹṣẹ̀ bẹ̀rẹ̀
nǹkan tí Haúsá ṣe kó ilé imagine mo tún wo fídíò kan tó pé kọ́ lọ máa bẹ̀yàn kan fún kíni èèyàn fi mí wọlé ó bú mi ó bú ìyá mi èèyàn kan àwa ní kí n lọ máa bẹ̀rù èèyàn bẹ́ẹ̀ máa ń mú tàn lépè ní ẹ̀yin tó bá pé kẹ́ lọ bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ àlè tí ọrú ọmọ Èkìtì bá wà láàrin yín mo jẹ́rìí wàá bú mi níta wàá ní kí wàá máa respect kí wàá máa bẹ̀ sọ̀rọ̀ ní ìgbésì ó sọ̀rọ̀ àwọn èdè fún wọn lésì ẹjọ́ kí ni wàhálà tó gé fọ́ ni kí lóògùn tó wá dé tẹ wá bẹ̀ sí ní sunkún kiri wọ́n búyàn wọ́n ṣe ń búyàn ni nígbà tí àwọn sọ pé láìsí pé ẹni ọdẹ tí wọ́n á ń sọ ní fídíò ẹ pé kí èèyàn kò bá fi ẹnu sí Yorùbá lè sọ pé Yorùbá ò lè sọ ò lè dúró láyé ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣé ẹnìyẹn jọ́ lọ́run ni èèyàn 1 million ti wọ ẹnìyẹn ni gbogbo alábàtẹ́tẹ́ ń ṣe ní ẹ̀yìn àwa gúrùpù àwa Yorùbá yìí mo máa wò ó ń gbà mí màdé màá rẹ́rìn èèyàn tẹ́ pé èèyàn 500,000 tí wo fídíò ẹ̀ rí ipò èèyàn 100,000 tí wo fídíò ẹ̀ rí pé bẹ́ẹ̀ ó drop fídíò bẹ́ẹ̀ kéèyàn 100,000 wò rí ìṣirò èèyàn bẹ́ẹ̀ nu wo ló wá ní lọ́wọ́ àwọn èèyàn tí èèyàn 500,000 èèyàn 1 million lẹ́dí tó ṣẹ̀ bímọ Ìdíọlá Fáyẹ̀mí àbí Fáṣẹ́kù yẹn lẹ́dí ẹ bá drop fídíò bá èèyàn mo ti follow ẹ̀ dáadáa èèyàn 1 million wo Ìdíọlá èèyàn 500,000 wo irú àwọn èèyàn ló lè máa sọ kí máa wò pé èèyàn sọ̀rọ̀ kì í ṣàwa ìrépé tá a wà ní Yorùbá tá a ń speak ní online ní Facebook ní YouTube tá a jẹ́ Yorùbá ẹ múnú wa tó jẹ́ pé èèyàn 100,000 wò ibù kan wọ́n pé èèyàn 50,000 wò kẹ́ fi fídíò ẹ̀ àwọn Benin èèyàn 50,000 wò wọ́n èèyàn 50,000 wò wọ́n ẹ ṣì mú àwọn wa nínú àwọn Yorùbá yìí tó jẹ́ pé èèyàn 100,000 ti wò wá ẹ mú jáde sórí èèyàn bẹ́ẹ̀ náà máa sọ pé ó ní voice ṣé ìyẹn jọ́ lọ́hùn ni ẹ wò ó ara nǹkan tá a fi tara wa fún mọ́là náà lélẹ́yìí o ikọ́ ike máa ń jọ wá lójú ńlẹ̀ Yorùbá o nígbà tó lóun ṣe wá lólóṣì ìwé ike máa jọ yín lójú ní ọ̀rọ̀ lásán ẹni tí nǹkan ò bá fẹnu sọ̀rọ̀ Yorùbá lè ṣòkò Yorùbá lè ṣe ò lè lọ ó kẹ́ ẹni yẹn ju Ọlọ́run lọ ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ yín ẹ fa àwọn spíkà tó ń spíkì fún Odùduwà nation ẹ fi wọ́n lẹ̀ kí ló dé kí ló gbà lọ́wọ́ yín èèyàn ìbá gbowó ó gbowó gbà náà nìyẹn ẹ̀yin tẹ́ ń dáwó ni kẹ́ ẹ stop láti máa dáwó fún ọmọ ti sọ́rí àmọ́ kí nǹkan tí ò bá wọn ṣe wá ebi tí wọn ti ń jẹ ebi tí wọn ti ṣe lè wọn ti ń jẹ àwọn náà ṣe ń bẹ̀ nìyẹn wọ́n ṣe nídìí òrò ọ̀dẹ̀ jẹ́ nídìí òrò nìyẹn kí ló wá dé èwo lẹ́kún tí tẹ́ wá ń sunkún kiri ẹjọ́ ẹ̀yin tèmi ẹ má bá mi gbé àpẹẹrẹ síwájú wọn kó máa sunkún sí o àwọn pípù yìí try àìmọye ọ̀fà tó ti máa rán sáwọn pípù yìí àìmọye ọ̀fà tó ti máa rán sí wọn ẹ rò pé kí wọn máa sọ yẹ́kẹ́yẹ́ká ẹ̀ kó ìsì ni èmi ò speak fún Yorùbá lè mo sọ tèmi ni mo ti máa ń sọ mo kàn ti ẹ̀ ń sọ ni àwọn tó ń jẹ́ pé wọ́n dúró ti Yorùbá nation tó ń sọ̀rọ̀ nípa àwọn Yorùbá nation pé bí Yorùbá ṣe máa gba òmìnira yìí ẹ jẹ́ ká kí wọn akọ iṣẹ́ náà ṣe wọ́n búyàn wọn ò búyàn ẹni tó bá bú tó bá ń ṣe kínní ni ò ní kọ́ bú àgbàlagbà ṣùgbọ́n pé kí ẹ máa ní tí èèyàn kò bá fi ẹnu ṣe èèyàn kan ní voice ní ọ̀dọ̀ tèmi mi ì tí ẹni tó ní voice mi ì tí rí voice wo lẹni téèyàn 1 million wò yín téèyàn 500,000 wò yín téèyàn even 100,000 wò yín tẹ́ máa ní ẹni voice ẹ mo ní voice ní voice ni voice ẹ wá nìyẹn tẹ́ ẹ bá fi ẹnu sí ọ̀rọ̀ Yorùbá nation mo sọ fún pé Yorùbá nation tó a máa wáyé á wáyé tí ò bá dẹ̀ ní wáyé kò ní wáyé gbogbo nǹkan tá a bá ń ṣe ọwọ́ Ọlọ́run ló wà ìwọ tó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ó bọ́ lọ́wọ́ ẹ̀ bí èmi ṣe wà yín èèyàn mi tí ẹ bó ṣe lè gbére èmi ò ń wò yàn pẹ́ méjì èmi ò fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rí ìwà èèyàn tó bá kọ sí mi lèmi máa kọ sí ẹ so ẹ̀yin Yorùbá ẹ ti fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ó ló jẹ́ kí Fúlàní kó yín lẹ́rú bámbám yẹ́sà ẹ máa pọ́n èèyàn tó yẹ kẹ́ pọ́nlé ẹ máa wójú rẹ ẹ máa bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tí ò tó yín kí wọn bá tiẹ̀ jùyàn lọ tó rí pé o ṣe bí ọmọ kékeré fún torí pé ó fẹ́ máa wọ́ ẹ wọn náà á dẹ̀dà ìṣètò èmi o irú èèyàn bẹ́ẹ̀ irú ìṣètò máa wọ wàdà sún sẹ́yìn fún àmọ́ wàá fún láyè wàá fún ní gap ẹ wá ní pọ́nkówó jẹ́ wọ́n bá kówó jọ ń kó jẹ nìyẹn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹni tó kówó jẹ ọjọ́ Odùduwà adalẹ́jọ́ kì í ṣe pé ká máa sọ pé kinní kan ẹni tó kówó jẹ yìí náà ẹ ṣáà ń gbowó lọ́wọ́ àwọn èèyàn náà ẹni tó kówó gbogbo ayé jẹ tó kó ọgbọ́n ọmọ Yorùbá jẹ orí gbogbo wa adalẹ́jọ́ ìyẹn ò wá ní pé ẹni tí àwọn pípì náà ti ń ṣe wàhálà yẹn ẹ fi wọ́n lẹ̀ gbogbo ẹni tẹ́ ń wò mí tẹ́ bá ń dáwó fún yàn kan tí òkòwò yẹn dé ibi tó yẹ kó dé ẹ̀yin náà ẹ stop ẹ má dáwó fún wọn mọ́
ẹ má dáwọ́ fún wọn mọ́ nǹkan tẹ́mi fẹ́ sọ ni ẹ má dáwọ́ fún wọn mọ́ àmọ́ pé kí a máa wá àwọn pípù ilé àkọ́ṣe náà ṣe ó dàbí ẹni tó lọ sójú ogun tó lọ fara gba ọ̀tá ni àwọn ló ń speak fún àwọn ló ṣojú ọmọ Yorùbá ní gbogbo ibi ẹ mọ bó ṣe ń bú àwọn èèyàn ẹ mọ nǹkan táwọn máa ṣe fún wọn ni àbámọ̀ ẹ̀rọ kan máa fi wọ́n lẹ̀ Ọlọ́run ló ń ṣọ́ gbogbo wọn so ẹ má jẹ́ kí àjòyè àdàkọrú tí ẹ bá lè tún nǹkan ṣe á dáa kẹ́ ẹ máa wọ àwọn pípù yìí á dáa kẹ́ ẹ máa wò wọ́n torí kò yí sí kẹ́ ẹ̀yin náà kẹ́ máa sọ nǹkan kéèyàn kọ́ èdè wá from nowhere kó máa fẹnu yáká yín kó máa fẹ́ yín bà yín jẹ́ kó máa ní olè ní yín kó máa ṣe pinnu kọ́ ẹ bá respect ń tọ̀run tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan respect yẹn á kúrò ń bẹ̀ ẹlẹ́ran ara ni wá ọmọ téèyàn bí gan kó bú ọmọ yẹn kó náà máa lè ní ẹjọ́ ẹ rí pé tẹ́mi tẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn tó pé ó ń ṣeré ni eré yẹn á stop á rò oníṣẹ́jú kan ní ọmọ téèyàn bí o kó sọ̀rọ̀ búkú fọ́mọ ẹ péjọ ọmọ ẹni á rò inú á bí lásìkò yẹn kò ní ṣeré ní ọgbà ẹ̀kọ́ ọmọ ọdún 5 kẹ máa sọ pé àgbàlagbà abilékọ tó ti bímọ kẹ wá rò pé bá yá ẹnu yín ẹ̀yin lẹ mọ̀rọ̀ sọ kẹ máa bú wọn kẹ wá ní pé kọ́ máa sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tó kẹ máa sọ pé kọ́ lọ bẹ̀ wọ́n o ẹ lọ bẹ̀ wọ́n o.